ìgbà tí ìyàwó mi tó máa dé ṣọ́ọ̀bù mọ́mí Gold pé kò ń lọ bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú òun exaggerate ni òun ti rójú òkojú ọ̀rọ̀ pọ̀ tí ìyàwó mi mọ̀ pé nǹkan tóun rí yẹn ó ṣùọ̀ ló bá fi fọ́tò wa fọ́tò tèmi ó bá fi hàn ọmọ yẹn ọmọ tó bá ń bẹ ọmọ tó wá gbé iyán fún mi ọmọ yẹn ń sọ Yorùbá nítorí mọ́mí Gold wọ́n gbọ́ French dáadáa ọmọ yẹn ò ti sọ Yorùbá but ọmọ yẹn máa ó ti ń pẹ́ náà bẹ́ẹ̀ ni ó ti ń gbọ́ tó ti yé yín ni ìyá ìyàwó mi wá sọ pé ọmọ ní àwọn ọ̀gá ẹ̀kọ́ ní àwọn sí lára àjà tó gbọ́ ìwà sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sí lára ó dẹ̀ mọ̀ pé ọmọ yẹn làwọn máa ń rán níṣẹ́ ẹdẹ tòrótòró ló wá ní pé ó wá kọ́ ẹ lédè pé kó wá wípé só mọ ẹni yìí ló bá mú píkṣọ̀ mu ló bá ṣe báyìí ó ní só mọ ẹni só mọ sórí ọ ní ìgbà tó ṣe bẹ́ẹ̀ ní lédè sọ pé ọ̀gá pẹ̀tó kíníkẹ̀kíní kó sà sọ pé òun mọ òun pé òun ti rí wọn pé ó ní pé bolo ti rí wá ní pé mo tẹ̀ pẹ̀lú ta ni ó sàlẹ̀ pé òun rí pẹ̀lú madam wá ní òkè àwọn méjèèjì ó wá ní òun rí wọn pẹ̀lú madam ìyẹn wọ́n yà sọ pé bí mo ẹ̀ ṣe ní pé láyé òun nígbà ó máa òun ló yẹ kó bẹ̀ òun ó tún ṣe pé máa yẹn padà ní pé ẹni tó rí wọn lóòótẹ́ ó ti sọ fóun ó ṣe báyìí bí máa yẹn ṣe pé ọmọ tó sọ yìí máa yẹn ṣàlọ síbẹ̀ ó ṣàgbọ́n ọmọ yẹn sọ̀rọ̀ pé òṣìjọ́ yẹn ó ṣàgbọ́n bó ṣe bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ pé ó gbọ́ bẹ́ẹ̀ ọmọ yẹn sọ pé òótọ́ ni wípé ọmọ ìtorí máa yẹn náà gbọ́ French wá bá ẹni yẹn sọ̀rọ̀ wá ní òótọ́ ni pé òun rí pé bọ̀bọ́ yẹn ó fi fọ́tò yẹn hàn pé bọ̀bọ́ yìí o àti ọ̀gá àti mọ́mì Gold àwọn méjèèjì lòun rí ní hòtẹ́ẹ̀ tó lọ gbé oúnjẹ fún wá ní ṣóṣùọ̀ ó ní yes ṣóṣùọ̀ ó ní yes bí mọ́mí Gold bó ṣe jọ́kọ̀ yẹn bọ́ra kìíní sí mọ́mí Gold wà ń bẹ̀ òun wà ń bẹ̀ màmá yẹn náà wà ń bẹ̀ kí ọmọ yẹn náà wà ń bẹ̀ bá ní o gbọ́ mọ́mí Gold ọ̀rọ̀ yìí àgbọ́dọ̀ yanjú ẹ̀ pé kí yanjú ẹ̀ pé ẹ wá pe ìyàwó ẹ wá pe ọkọ ọmọ ẹ o kò jókòó bí tí mo jókòó sí ó kí ló fẹ́ mú jáde níbẹ̀ pé mò ń fẹ́ ọkọ ọmọ ẹ pé mò ń bọ́kọ ọmọ ẹ sùn àbí tí bá bọ́kọ ọmọ ẹ sùn kí ló fẹ́ ṣe sí ṣó ní ìdájọ́ tó fẹ́ gbé mi lọ ni ṣé ìwọ bọ́kọ ọmọ ẹlòmíì sùn ìbéèrè ni ìwọ bọ́kọ ẹlòmíì sùn ìṣe abẹ́ tó dúró èmi kọ́ ìbòjà fún ẹ bẹ́ẹ̀ kí ni mo wá ṣe àti pé mi ò ṣe nǹkan tó rú bá mo ṣe ẹ lọ gbóògùn yín wá ká fi búra sí ní mọ̀mí Gold sáà sọ̀rọ̀ ìjọ náà ó dáwọn òtẹ̀ sí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tìgbà tán tí wọ́n ní pé wọ́n sọ French mọ̀mí Gold pé kó calm down pé ọmọ yẹn tó gbóúnjẹ wá fún wọn pé ọmọ yẹn wà bẹ́ẹ̀ bó sọ pé òun rí wọn wọ́n sọ French àwọn mẹ́ta sọ French wọ́n ní òun bọ́mọ yẹn ṣe ń dákẹ́ bó ṣe ń wò nìyẹn òun ó gbọ́ olórí àwọn olóṣè kíní kan pẹ̀tó kíní ní bọ́mọ yẹn ṣe dákẹ́ nìyẹn bí ọmọ mi kò ṣàdájú wọ́n dojú gbogbo ẹ̀rù olóhùn ṣàjáde òun á jáde wọn á lọ gbà tóun délé sọ fún ọmọ pé sọ fún mọ́mí ẹ̀ o báyà tí mọ́mí ẹ̀ ń fà lẹ́sẹ̀ ó lè yọ wọ́n dẹ́sẹ̀ ẹ̀ ó dẹ̀ lè lé wọn náà kó nu lẹ́nu oníbo ṣe bóun ṣe kúrò nìyẹn òun wálé ọ̀sẹ̀ kan òun wálé mọ́mí Gold lọ mọ́mí ìyá ìyàwó náà pàdé lọ́dọ̀ mọ́mí Gold pé ìyá ọkọ ọmọ mi ibi tó bá gbé sí kó gbé jáde ọmọ yẹn ìyàwó wọn tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀sẹ̀ kejì wọn lọ ìgbà tí ó di ọ̀sẹ̀ kẹta mọ́mí Gold wá pé òun gbébo lòun wà mo sọ pé òun wà níbi kan ọmọ ẹ̀lẹ́kan ló lọ sún tì tóun òun wà níbi kan ní owó ló wà torí mọ́mí Gold mọ̀ tóun wà àwọn òye ríra mọ́mí Gold tẹ̀sán kó tọ́pẹ́ àwọn bá mọ̀ pé àwọn bá mọ̀ bí tí lágbájá wà àbáwọn rí kí báyìí báyìí kó ṣẹlẹ̀ sáwọn wọ́n ṣáà fi búra bẹ́ẹ̀ wọ́n ṣáà yanjú ọ̀rọ̀ yẹn ṣáà lé yánmọ́yánmọ́ ní ti ṣeun àṣà yanjú ọ̀rọ̀ yẹn dáadáa bá fẹ́ dáadáa lẹ́yìn bí wá bí oṣù kan tó rẹ̀ dáadáa ìbàdàn mọ́mí Gold àti kọ́ńtínú padà àwa kọ́ńtínú padà ó wà jẹjọ́ kan wọ́n wá kí ẹ fún gan èyí gbogbo àkí ẹ fún gan ìbàdàn mọ́mí Gold àwa ní ká travel pé ká lọ a máa ń ṣe bẹ́ẹ̀ pé ká lọ lo ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin a lè lọ sí bí Ìbàdàn a lè lọ sí bí Ọ̀yọ́ a ṣáà máa wà ń bẹ́ẹ̀ a máa yanjú ara wa mo ṣe múra nìyẹn bí mo ṣe lọ yẹn nígbà tí màá dé ìlú tá ń lọ ọba kan ìyàwó mi ọba kan àbúrò ẹ̀ ọmọ dáàdì ẹ̀ ǹjẹ́ pé nìkan nìyẹn bí fún bàbá ẹ̀ ọmọ dáàdì ẹ̀ ó ṣe lè wà ní kò rí wa pé bí àbí mo kàn rí wọn lásán ó rí wa tó mú wa báyìí orí wa tó mú wa báyìí ni torí hòtẹ́ẹ̀lì tá a jọ lọ́ọ̀jì sí bó bá ṣe kí sára ní reception gbogbo ẹ̀ pátápátá ọmọ yìí ni receptionist tó wà bẹ́ẹ̀
woman yẹn ni receptionist ó dẹ̀ ṣe lọ snap o ló wá sẹ́ǹdẹ̀ sábúrò bóyá ṣe lè báyìí Mummy Gold kò lọ kọ́ wọn ó wá dákẹ́ ó wá pè mí pé bí ìbúgbó ló wà nígbà ṣó ló gbá sọ́wọ́ Mummy Gold òun ò lọ gbá sọ́wọ́ Mummy Gold bí ti báwo wáyé wá dé test rẹ̀ ló ṣẹlẹ̀ ibi tó ń wá àwọn òsín bẹ́ẹ̀ wọn lọ sí ibi nìkan ni bó ṣe sẹ́yìn òbúṣọ yẹn sí mi ni ìjọba kàtà ló ń bẹ̀ lọ́mọ yẹn ló ń rẹ́kọ̀dù wa láti fẹ́ jáde bá rẹ́kọ̀dù wa iṣan ọmọ kékeré o bí òun ìyàwó òun jùlọ bábúrò ìyàwó òun ni bọ̀tò òun náà ń ṣe bí sisi gidi lòun náà tó náà tó máa tó àbí 20 at that time tó àbí 22 sí 23 ó rẹ́kọ̀dù wa yẹn ṣe bá ló sẹ́ńdẹ̀ sí pàtó bí ó ṣe bẹ̀rẹ̀ sí tó náà pé láyé òun ò ní gbà bí ìyàwó mi ṣe gbọ́ nìyẹn ẹ̀rù máa gbọ́ ojúṣe àti Mummy Gold gbogbo wọn ṣàpàdà aṣàpàdà àbẹ̀ kó wá bí ọ̀rọ̀ yìí bà lè ṣé òun sọ pé òun ò ní gbà sẹ́ẹ̀ òun máa kó nílé òun sẹ́ẹ̀ wọn ti gbẹ́ bó ṣe òun fẹ́ kó kó gbà yẹn ni ó náà ti ṣe wọn ìbálòpọ̀ dáa tẹ́lẹ̀ bá rí tó dáa ó ní ó sọ pé gbákan ló ṣẹlẹ̀ gbákan nọ́sẹ̀sì wo nìyẹn ariwo ó pé mọ́mì lọ́wọ́ padà yanjú ọ̀rọ̀ yẹn pé kó calm down ló fẹ́ kó ní ọkọ̀ ẹ̀ fún bí Miss Gold àwọn ọ̀nà láìní ti jù aláìsíjú àgbáyà bí kò Mummy Gold gbọ́ sọ̀rọ̀ yìí tó wá bẹ̀ Mummy Gold gbọ́ sọ̀rọ̀ tó wá bẹ̀ ìyàwó òun ó dẹ̀ sọ fún yàrá ìpé ògbọ́dọ̀ rẹ̀ Mummy Gold ṣe gba France lọ padà ní ọjọ́ sí France padà díẹ̀ ó wá gbé Mummy Gold wá kúrò ní kìíní wọn gba France lọ àti ṣeun bó ṣe gba France lọ ni ó ṣe pé mi àti ìyàwó mi ṣàbínú bíi 6 months tí bá sọ pé yá a ní kí ló bá Miss Gold kí ló bá yàrá Mummy Gold àwọn àgbàlagbà òṣì àgbàlagbà ìyá gbogbo àwọn mi lọ sí ṣọ́ọ̀bù wọn lọ pariwo lé wọn lórí bọ̀ wọn bẹ wọn sá lọ bá wọn yẹyàwó mi náà wọn yan mọ àyẹn náà ló ṣàpàdà yanjú ẹ wípé kágbàtìgbà tí àṣírí ti bò yẹn ló yẹ kí Miss Gold kan ti jáwọ́ lórí gbogbo nǹkan tí wọ́n ṣe kò yẹ kí wọ́n ṣe ọ̀rẹ́ mi náà tó jẹ́ kí n máa ṣe lọ gbàtà àṣírí tó ti mi lọ bá pé gbó ìyàwó mi ti mọ̀ báyìí ni kìíní kan kò tí ì sọ pé mi ń dákẹ́ yẹn mọ́ mo dẹ́ mọ̀ ẹ̀mọ̀ ojú mi ìrántí pé òun ni ojú mi ti lọ kúrò láàrẹ̀ ṣe bí ìlú yẹn kọ́ láti lọ kò ṣe ìlú wọn ṣé ó yẹ yín kò ṣe ìlú wọn a kúrò ní Èkó a máa lọ sí Àbújá ń gbà mí tá a máa gun flight a máa lọ à ń bọ̀ lóbodò tó wọn ìdájọ́ pé ká lọ jayé oko díẹ̀ ká enjoy ara wa ní local way a máa kúrò bẹ́ẹ̀ máa gbàgbé lẹ́nu ọ̀gbẹ́ lọ ní sáìdì ibẹ̀yẹn sáìdì Ìbàdàn ní ibẹ̀yẹn náà a máa lọ bẹ lẹ́nu ọ̀gbẹ́ a máa jẹun ọ̀gbẹ́ a máa mẹ́mú a máa padà dé Miss Gold náà wá ṣe bí ọmọ kékeré tẹ bá rí wọn ẹ máa rò bí ọmọ kékeré ni wọ́n ni like tí wọ́n bá wọn sọ̀rọ̀ báyìí ó la máa lò fúnra wa gbọ́n tó wà ń bẹ̀ wọ́n like wa àkì ya fọ́tò pé àádùn níbì kan àṣepà tá a bá yá fẹ́ delete it immediately. So that secret was so tight that nobody, I was anybody, àwọn dira àwọn mú àwọn until ìgbà tí wọ́n ká àwọn nígbà tí wọ́n ká àwọn báyìí òun ò mọ ojú tí òun lè bá ìyàwó òun sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn sọ fún ìyàwó òun gbogbo ìjọ kan wá bínú òun á jí ìyàwó òun lóru òun á explain gbogbo bọ́rọ̀ sì ṣẹlẹ̀ bí Miss Gold ṣe send gbogbo ẹ̀ tó òun ò lè evidence o kò tó ṣẹlẹ̀ ló sọ fún yín òun ò ní àìdí kankan kúrò bẹ́ẹ̀ bó ṣe sọ fún ìwọ tó jóbìnrin pé àwọn married man yìí when you are dating them nígbà tí wọ́n bá ti fall out tàbí tí àwọn bá ti gẹ́ẹ̀tì àwọn bá ti gẹ́ẹ̀tì gbogbo bẹ́ẹ̀ ṣe pàdé ní òròjọ́ fún ìyàwó ẹ̀ ṣe èyí tẹ máa ń wà nínú kọ́ńpáǹdì kan náà tẹ máa ń dún ọkùnrin tẹ jọ wà nínú kọ́ńpáǹdì kan náà sójútújọ́ tí ẹ bá ti jọ tí ẹ wà tọkùnrin yẹn bóyá àwọn àṣẹjọ jà ní àbí ìyàwó ẹni má jà gan kí ìyàwó bá ti ka yín gbẹ̀ ń fẹ́ra yín kò sì fẹ́ lùsì ìyàwó ẹ̀ tí torí òbò tiẹ̀ ní oṣù wa lùsì ìyàwó tiẹ̀ kò fẹ́ lùsì ìyàwó ẹ̀ á wá sọ fún ọmọ yẹn chip gan wọn á máa fi ẹ̀ pa mí dín àìmọye bẹ́ẹ̀ lọ tó ti fi hàn pa mí dín àìmọye bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọkùnrin náà tó pé téèyàn tó yẹ yín bá ti jọ parí ìjà ẹ̀ wá fi ẹ̀bẹ́ yìí máa fà wọ́n tẹ́ ti dó ẹ̀ máa fi wọ́n pa mí dín what goes once comes once kàmáà ni ó ń padà bọ̀ wá báyìí látọdún yẹn báyìí ìyá ìyàwó òun kódà táwọn bá bímọ báyìí kò sí ọ̀rẹ́ kan tó máa wá síbẹ̀ wọ́n ní àwọn ọ̀rẹ́ náà bòun máa náà àgbà ẹ̀wọ̀n wà Nàìjíríà o France ni wọ́n wà dìbò òun sì ń sọ̀rọ̀ yìí France ni wọ́n wà tó máa Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n á pàkà sọ wọn kíní kan wọn búlọ́ọ̀kì òun náà dẹ̀ búlọ́ọ̀kì àwọn òkè ń chaatì àwọn òkè ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dẹ̀ sọ fún mi yìí ó ti lé ní ọdún 5
tọrọ yìí ti ṣẹlẹ̀.